Ní ayé àtijọ́, àwọn olùkọ́ ìgbàanì wọ́n á kó àwa ọmọ kéékèèké tá à ń kọ́ ẹ̀kọ́ jọ, wọ́n á wá máa kọrin fún wa torí ká lè gbọ́ràn. Wọ́n á ní ewúrẹ́ jẹ́ ẹran ilé tó máa ń jìyà púpọ̀ jù. Wọ́n á tún wá sọ pé nítorí àìgbọ́ràn rẹ̀ tí wọ́n bá na ewúrẹ́, á gbọ́n etí méjì báyìí, á gbọ́n pẹ́pẹ́pẹ́, kò ní gbọ́rọ̀, á padà síbi tó ti jìyà lẹ́ẹ̀kan. Wọ́n á pàkíyèsí àwọn ọmọdé, wọ́n á ní ẹ̀yin ọmọdé ẹ gbọ́, ẹ má ṣe bí ewúrẹ́ o, ẹran aláìgbọ́ràn ni. Bí wọ́n ṣe máa ń kọ orin náà ní àsìkò náà, ní ìgbà wọn, bí wọ́n ṣe máa ń kọ ni. Wọ́n á ní ewúrẹ́ jẹ́ ẹran ilé tó máa ń jìyà púpọ̀ nítorí àìgbọ́ràn rẹ̀ tí wọ́n bá na ewúrẹ́, á gun etí méjì pépé, á tún padà síbi tí ó ti jìyà lẹ́ẹ̀kan. Ẹ̀yin ọmọdé ẹ gbọ́, ẹ má ṣe bí ewúrẹ́, ẹran aláìgbọ́ràn. Fátò, 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 fátò. Ìtumọ̀ rẹ̀ nìyí. Kò kí ń jẹ́ pé wọ́n ń sọ fún wa nígbà náà wípé ewúrẹ́, wọ́n ń pé ewúrẹ́ jẹ́ ẹran kan tó jẹ́ pé kì í gbọ́rọ̀. Wọ́n ń kìlọ̀ fún àwa ọmọ kéékèèké ni wípé bí a bá fẹ́ pè yín, ká bá fẹ́ fún yín ní ìmọ̀ràn, kí ni nǹkan tí a lè wò láti fi fún yín ní ìmọ̀ràn? Wọ́n á lo ewúrẹ́ gẹ́gẹ́ bí ohun tó jẹ́ pé gbogbo wa náà la mọ̀. Ṣé ẹ mọ̀ pé àgùntàn yàtọ̀ sí ewúrẹ́? Àgùntàn ní ẹran tó jẹ́ pé ó máa ń dàbí àgbò, tó jẹ́ pé òun náà ló máa ń bí àgbò, tó jẹ́ pé ó máa ń ní irun fíẹ́fíẹ́ lára tó lóyìnbó pè ní sheep. Àgùntàn ní goat. Àgùntàn òun ní ẹran tó jẹ́ pé ó máa ń lágídí, kò sí bí ẹ bá sì lè bá a sọ̀rọ̀ tó kò ní gbọ́. Òun náà ń pè láyé ewúrẹ́. Ṣé ẹ wá rí ewúrẹ́ yìí? Wọ́n fi ń kìlọ̀ fún wa, orin yẹn wọ́n fi ń kìlọ̀. Ìkìlọ̀ ọbẹ̀ ni wípé ìwọ ọmọdé, má jẹ́ èèyàn bí ewúrẹ́, má hùwà bí ewúrẹ́, má sì ṣe gẹ́gẹ́ bí ewúrẹ́. Torí wípé ewúrẹ́ jẹ́ ẹran kan tó jẹ́ pé ó máa ń jẹ ìyà pẹ̀lú agídí tó ní. Agídí rẹ̀ máa ń gbé ìyà kò. Òun náà máa ń lọ jẹ ìyà. Kò sí ní èèyàn tí wọ́n bá ti kìlọ̀ fún tí kò bá gbọ́rọ̀, dandan ni kó jẹ ìyà. Ìran Yorùbá sì pòwe kan, àbí kí n sọ pé wọ́n kọ orin kan. Wọ́n kọ orin kan fún ẹgba. Wọ́n á ní ògìjàgìjà, àkọ́mọlọ́gbọ́n, òwí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀. Wọ́n mọ̀ jẹ́ ń ríjà rẹ o. Ẹgba ni wọ́n ń bá wí yẹn. Orin ẹgba nù. Ṣé ẹ sì mọ̀ wípé bí ẹgba tó máa ń ná èèyàn lọ́wọ́, ẹgba máa ní fátò, ẹgba mi á ní fíọ́. Oríṣiríṣi ni èdè tí ẹgba máa ń sọ nígbà tí wọ́n bá fi ń ná èèyàn lọ́wọ́. Ìtumọ̀ rẹ̀ nígbà tí Yorùbá ṣe ìwádìí ìjìnlẹ̀ wọn tí wọ́n lóyìnbó ń pè ní science research lórí ohun tí ẹgba ń sọ yìí, wọ́n ní ìtumọ̀ rẹ̀ wípé sunkún, àìgbọ́ràn rẹ pọ̀, sunkún, jẹ́ ń kọ́ ẹ lẹ́kọ̀ọ́, sunkún, ṣá, ṣá. Tó ẹgba ṣe máa ń dùn yẹn. Ohun tí Yorùbá pè scientific research ẹ̀, òun nìyẹn. So, kí wá ni mo fẹ́ bá yọ nínú gbogbo ohun tí mò ń wí látàárọ̀ yìí? Ó ní wípé ìwọ ọmọ ènìyàn jẹ́ ẹni tí ó máa ń gbọ́rọ̀, tí ó sì máa ń ṣe ohun tó Ọlọ́run fẹ́. Tí o bá kọ̀ tí o ṣe ohun tí Elédùmarè fẹ́, dandan ni kó jẹ̀yà ẹ̀ṣẹ̀ rẹ o. Wá rántí pé kì í ṣàtáyé ló ti máa jẹ̀yà ẹ̀ṣẹ̀ lọ. Kì í ṣe ọ̀run nìkan ni wà á ti máa jẹ̀yà ẹ̀ṣẹ̀ lọ. Àtayé yìí náà ni wà á ti máa jẹ ìyà ẹ̀ṣẹ̀ rẹ lọ. Ṣé rere torí wípé kí ni ẹ̀san ń bọ̀.